وما أرسلنا من رسل àní rán òjíṣẹ́ kankan. وما أرسلنا من رسل àní rán ẹnì kankan síbì kankan. وما أرسلنا من رسل àní pé ẹnìkan pé ó yá wá a fẹ́ rán ọ sílẹ̀ kan bóyá nǹkan kan ṣe wọ́n ní o àwa fẹ́ jẹ́ kó lọ ṣe solution fún wọn ní o bóyá nǹkan kan ni wọ́n láàkì lérí ẹ o àwa fẹ́ jẹ́ kó lọ ṣe ìtọ́sọ́nà rẹ̀ fún wọn àní rán òjíṣẹ́ kankan síbì kankan. إلا بلسان قومه àyàfi kó jẹ́ pẹ̀lú èdè táwọn yẹn bá ń sọ àwọn èèyàn yẹn èdè tán bá ń sọ náà láàfi gbójíṣẹ́ dìde sí wọn. إلا بلسان قومه torí wípé àwọn tí wọ́n gbọ́ òwe tó bá fẹ́ fòwe bá wọn sọ̀rọ̀ àwọn tí wọ́n understand òwe rẹ̀ ẹni tó gbọ́ òwe bí wọn náà ni ẹni ọlọ́run ló wọ́n ràn sí wọn. إلا بلسان قومه èdè táwọn ìjọ yẹn bá ń sọ tẹ́lẹ̀ òun náà láàfin rán èèyàn sí wọn. إلا بلسان قومه èdè tí wọ́n ń sọ èdè tí wọ́n gbọ́ ntẹ́ tí wọ́n tó là mọ̀ wípé obì ni tó mọ̀ pé orógbó ni. tí ó sọ fún wọn pé gbogbo àwọn nǹkan yìí ewé yìí ó kọ tí ń jẹ́ ni ewé yìí ó kọ tí ń jẹ́ ni ewé yìí ó kọ tí ń jẹ́ ni. tó máa ń tán pè lófú lójú tó máa ń tán pè lékuru. so àníran òjíṣẹ́ kankan àfi kó jẹ́ gẹ́gẹ́ bí èdè táwọn èèyàn yẹn bá ń sọ òun náà ni. إلا بلسان قومه ìyún tí ń jọ́ máa yí wa wípé tá a bá wá bí wá léèrè wípé ànábì tá à ń pariwo yìí èdè wo ló gbọ́ wọn ní kò gbọ́ ju èdè lárúbáwá lọ ṣùgbọ́n yorùbá wọn ní kò gbọ́ yorùbá báwo ló ṣe wá délẹ̀ wa sódàmí ànábì o kì í sọmọlẹ̀ yorùbá. ليبين لهم kó lè bá a máa ṣàlàyé fún wọn báyìí lẹ́ẹ̀tì sílẹ̀ ليبين orúkọ tí wọ́n ń pè léyìí لهم kó lè bá a máa ṣàlàyé gbogbo ليبين nǹkan fún wọn pẹ̀lú kó lè bá a máa tọ́ wọn sọ́nà kó lè bá a máa explain gbogbo nǹkan fún wọn pẹ̀lú èdè tí wọ́n ń sọ jáde lẹ́nu. فيضلل الله من يشاء. Allah wa sọ pé tó bá wù òun inú gbó lòun ó jù sí dànù. فيضلل الله من يشاء. ẹni tó bá wù Allah á máa sọ ọ́ nù. ẹ wù Allah o ní ọmọ rẹ ni wá kò sì fẹ́ o tún dágbére pé ó tún sọ̀yàn nù. Allah is not alone. ويضلل الله من يشاء. ẹni tó bá wù èmi Allah bó bá wù mí máa rí tírélà tí ń bọ̀ máa ní ó yá dúró ń bẹ̀ kó sì gbọ́ dànù. Ọlọ́run tó dáyé fàyàdì man yasha. tó bá wù Allah máa ní òkè ọ̀dà ọ̀nà yìí ó yá máa gba ọ̀nà eléyìí lọ. Táwa lálá ṣiṣẹ́ nínú Allah àti Ọlọ́run. Allah gangan ni kì í ṣe Ọlọ́run torí pé ẹni tí ò rí Allah Ọlọ́run tá a rí rí kò ní máa sọ fún wa pé tó bá wù òun ó sọ yàn nù àtà ló dá ẹni yẹn tó fẹ́ fi sọ́nù. Táwa lálá ṣiṣẹ́ nínú Allah àti Ọlọ́run. tí èèbá ti sẹ́mọ̀ pé tí èèbá ti ṣe tèèyàn kò sára tó lè fi kinní yẹn dá bọ́n tó bá jẹ́ tìwọ gangan ni wàá mójútó kinní yẹn ò ní fẹ́ jẹ́ kí nǹkan kan ó ṣe é. So that means Allah ti ń jẹ́ kó máa yé yín pé àwọn kan ń bẹ èmi ni àwọn tí èèbá ti ṣe tèmi inú gbó gbàgbà lọ. فيضلل الله من يشاء ويهدي من يشاء. Allah lóun á máa sọ ọ̀nìyàn nù òun á sì máa tọ́yàn sọ́nà yóò wá Allah náà wá mọ́ padà ní yóò ní bíbá ẹni ó gbà ó má gbà bẹ̀yẹn o sórí pé kọ́tà wà ń bí sórí pé garawa wà ń bí sẹ́rí Allah lòun máa ń fọ́nà mọ́ọ̀yàn
ẹ̀yin èèyàn wa ẹ̀yin náà jẹ́ ká jọ wo kinní yìí. Kò tiẹ̀ kọ́kọ́ possible kán tiẹ̀ má kọ kinní ilẹ̀ ká má rí ìwé kéèyàn kankan dé pé ọmọ àràbù kan ni wọ́n rán sí wa nílẹ̀ Yorùbá o káwa náà dẹ̀ gbà pé lóòótọ́ náà rán sí wa tí ó dẹ̀ sọ èdè wa báwo ló ṣe fẹ́ bá wa sọ̀rọ̀ tá a fẹ́ gbọ́ báwo la ṣe máa ṣe. ta ni bàbá rere nínú àlá àtọ́lọ́hún. ayé ká tiẹ̀ jọ fojú wo ṣé bàbá wa lè bí ọmọ 5 kan máa sọ oríṣiríṣi èdè 5 kó wá máa sọ fáwọn ọmọ 4 wípé èdè ẹnì 5 lòun yàn láàyò tí wọ́n bá fẹ́ wá béèrè nǹkan lọ́wọ́ òun. ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká wò ó ẹ jẹ́ ká ronú sí kinní yìí. ta ni bàbá rere nínú àlá àtọ́lọ́hún o. Ọlọ́run ilẹ̀ Yorùbá ni ti wà Olódùmarè ọba tẹ́ ẹ kárí ayé ti wà kò fẹ́ ṣe àlá. Ọlọ́run ní ẹ jọ̀ọ́ ẹ má lọ́mọ burúkú fẹ́kùn pàjẹ́. bẹ́ẹ̀ ni kò sí bọ́mọ ṣe fẹ́ burú tó a ò lè fẹ́kùn pàjẹ́ báwo la ṣe máa wá. ẹ má lè ọmọ burúkú fẹ́kùn pàjẹ́. aláwa sọ wípé yàdí fàyólílù máa ń yàṣà wàyàdí máa ń yàṣà. Ọlọ́run lẹ Yorùbá ṣé omi mo bọ̀ ẹjẹ́ ń ké náà sí méjèèjì un ṣé omi. aláàní fàyólílù ńlá máa ń yàṣà wàyàdí máa ń yàṣà. tí a lànà Ọlọ́run lẹ Yorùbá ní èmi ẹ má lọ́mọ burúkú fẹ́kùn pàjẹ́. ẹ wá solution ṣe sí ni nà. Allah ó ní òun ó sọ ẹni tó bá wù ú nílẹ̀ Yorùbá tí a ń bí Ọlọ́run wá fún wa ní gbogbo solution. tí ọmọ yín jalè ní ó yẹ fún ní solution ẹ má lè pàjẹ́. tọmọ ògbọ́rọ̀ ní ó yẹ fún solution ẹ má lè sẹ́nu kìnìún. sọmọṣẹ́ ni ó yẹ wá solution ṣe fún ó dẹ̀ fún wa ní gbogbo solution yẹn. Ọlọ́run ọba yẹn òun lẹ wá fi ń wí Allah tó ní fàyúlílù máa ń yàṣà fàyàdí máa ń yàṣà. ṣé omi ẹ nìṣó. ms baba. Allah. mo wà pẹ̀lú yín àti nálejò. ẹ kú ètò ẹ káàbọ̀ kó lè dá. àkókò dá. ẹ lẹ kú ètò. yes inú àwọn ọmọ ẹrú náà ló wọlé yìí ẹ káàbọ̀. ọ̀yà. ẹ̀rín kí ló ṣẹlẹ̀. irọ́ àfáà mo ń tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀ mo fẹ́ sọ ọkọ ni. ok. wọ́n ní mọ ya di mọ ya ṣá kìíní kan pé tó bá wọ ọlọ́ọ̀bá láàfin mọ̀ ló wà rẹ̀ wọ́n á rẹ̀ sọ domini. ìgbà tó bá ṣe èèyàn máa fi tẹ̀ sí kúránì tún kúránì gbà mí. Ọlọ́run tí wàá sọ náà pé wàá mọ ìdílé lá ìlànà fàṣìkì. ó lóun déédéé sọ̀yọ̀ nu àfẹn tó bá jẹ́ òbílẹ̀ jẹ́ yẹn ọlá ó lọ pààyàn ọtúnla ó lọ jáde ọtúnla ó lọ ṣe kọ́kọ́. ẹjọ ẹbọ ní àyà yẹn wà ṣé omi ẹ bá wọn sọ̀rọ̀ náà ṣé omi ẹ bá wọn sọ̀rọ̀. nígbà tí mo ti dé everybody tí ń open mic wọn ló jẹ́ kí mi dalẹ̀. ọ̀yà ọ̀gá. ẹ gbé kó lórí tọ́pìkì ni wọ́n ṣe máa ń wá nìyẹn. ara mi ò gbé kó lórí tọ́pìkì o. Mr. Bello Karim ta ló dá gbogbo ayé. tẹ́dí bí ẹ̀mí gan tẹ́dí bí ẹ̀mí lágbára jù Allah lọ. ta ló dá gbogbo ayé náà. Ọlọ́run ló dá gbogbo ayé. Ọlọ́run ṣe Ọlọ́run wá ta ló dá Ṣẹ̀tánì. Ọlọ́run náà ló dá. ta ló dá ẹ̀yin ènìyàn. Ọlọ́run ló dá gbogbo wa. tọ́ báwo wá lẹ Ọlọ́run tó dá yín tẹ́ mọ̀ pé Ọlọ́run ló dá yín tó wá kan náà ni wípé yóò sọ fún yín wípé àwọn kan kèfèrí ni wọ́n torí kí wọ́n àgbà tèmi ṣẹbẹ́ ẹni téèyàn bá rí lèèyàn máa ń gba tiẹ̀ ẹni tẹ́ ẹ̀ rí báwo lè ti fẹ́ gba tiẹ̀ àkọ́kọ́ nìyẹn ó wá ní wà máa rí sálínà nírò tó lé àníran òjíṣẹ́ kankan yìí lábìlì zánìkọ́ mi àfi kó jẹ́ tọ́ǹgì táwọn èèyàn rẹ̀ bá ń sọ náà ni eléyìí bá yí náà làwọn kó lè bá a máa ṣàlàyé fún wa fáyò dìlò láwùn máa yàsà tó bá wu Allah yóò sọ̀yàn nù ẹ dákun ẹni tó ní gbogbo àgbá ńlá ayé tàbí léèfù púpọ̀ ń lò ní ó wá ní tó kàn náà níbẹ̀ kóun sọ̀yàn nù
tó bá sọ ẹni yẹn nù ẹni sùúrù tó bá sọ ẹni yẹn nù ló fẹ́ gbà níbẹ̀. mo wá fi ń sọ wípé kò ń dédé sọyàn nù. kí ni ìdí tẹ̀yin fi ẹni sùúrù kí ni ìdí tẹ̀yin fi kọ́kọ́ lérò wípé ọlọ́run tó dá yín iná ni pé kó kọ́kọ́ sọ yín nù. no èmi ń sọ fún pé kò ń ẹni sùúrù àánú téèyàn fẹ́ nù yẹn ta ló tún dá àánú yẹn. ọlọ́run náà ló dá. kí wàá lóde tó wá wù pé n tó kàn náà ni kí mo fẹ́ sọ ọ́ nù. àwọn pé gbogbo àtàwà ńlẹ̀ ayé ọ máa ṣe test fún gbogbo wa bọ́mọ bá fẹ́ kó kíláàsì kan bọ́ sí kíláàsì kan á ṣe ìdánwò. ìwádìí ló ń bá yín ronú àbí. ẹ ṣe sùúrù tí èèyàn bá jẹ́ òbílẹ̀ jẹ́ báwo ẹ má bínú o báwo lálẹ́ àti máa ń test yín. ó lè tẹ́sì yàn nínú owó olówó pé bí àwọn kó àmọ́nà sí lọ ó dẹ̀ mú bí ó gbowó olówó sìn nígbà tó gbowó olówó sọ́wọ́ sí ó tún wá ń lérò pé kẹ́ni tó kówó sí lọ́rùn kó tún kú. so Allah ló wá tẹ́sì Allah ló tẹ́sì yín. tẹ́sì ni bẹ́ẹ̀ ni. ṣé omi nílẹ̀ Yorùbá wọ́n ní ọlọ́run ọba ò ṣe bí o ènìyàn ní ẹ̀bẹ̀ ọlọ́run ọba Yorùbá orúkọ rẹ̀ ni ọlọ́run ò ṣe bí. ẹ má bínú olówó èkó ẹ̀yin wa lẹ́sìn nígbà tí ẹni yẹn wá kówó sí yín lọ́wọ́ ṣé Allah ló wá bá yín lójú àlá ló sọ fún yín pé so owó tí mo fẹ́ kó sí ọ lọ́wọ́ tẹ́nìkan bọ̀ wá kó sí ọ lọ́wọ́ mo fẹ́ fi tẹ́sítì rẹ wò ni o. ẹ mọ̀ pé gbogbo tó wà ní ayé. no ẹ̀yin lẹ sọ wípé ẹnìkan wá kówó sí yín lọ́wọ́ ló fi tẹ́sítì yín so náà nísìn so tí tẹ́sítì yẹn bí tá a ti lọ síbẹ̀ náà ni pé ṣé kó lè bá tẹ́sítì yẹn kẹ́ ẹ lè bá sọnù ó fẹ́ sọ yín nù ni ló fẹ́ fi tẹ́sítì yín ni àbí torí kí ni. bóyá máa paasi àbẹ́ẹ̀ ní paasi ni. bóyá máa paasi tẹ bá paasi yẹn níbo lẹ fẹ́ sọ mí ti pépà yẹn sí. ṣe é tuntun sọ nǹkan mi. pépà tẹ fẹ́ fi tẹ̀ sáàmù yẹn àti pépà tẹ fẹ́ fi paasi yẹn níbo lẹ fẹ́ sọ mí ti rẹ̀ sí. ó ní kó forí kanlẹ̀ fún ànábì Adam ó kọ̀ kó forí kanlẹ̀ ó ṣe tẹ̀sí ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ṣe wà ń sìn bẹ́ẹ̀ ṣe wà ń sìn ọmọ wà ní abẹ́ yín sìn bẹ́ẹ̀ ṣe wà ń sìn ẹ ní ọmọ ẹ bímọ ẹ ló yàrá kan. Bello, hold on. Have you been listening to what we have been going through here? How long ago did you join in us? One, are you a Yoruba person? Jẹ́ n sọ Yorùbá. Ṣọmọ Yorùbá ni ẹ́ àbọ̀mọ Arab? Ọmọ Yorùbá gidi ni mí. Tó o báwo ni tiẹ̀ ṣe jẹ́ pẹ̀lú Arab? Kò sí kankan tó pa mi pọ̀ pẹ̀lú Arab. So kí ló wá ń gbèjà wọn? Ẹ̀sìn gangan ló pè mí pọ̀. No, gbèjà Arab ẹ̀sìn gangan lè mí sọ. Ní sùúrù, mo fẹ́ ká jọ gbọ́ ara wa yé nínú yàrá yìí. Àwọn ẹlòmíì máa take it easy with you. They will allow you to rubbish yourself. Okay, ọmọọba yàrá kan. Okay, so ẹlòmíì it will let you rubbish yourself in order to let you be rubbished. Now listen very carefully again. Àwọn tó wà níbí by experienced person ni wọ́n. Ẹni tó ń ka Quran yẹn fún wa that you heard and you came in is an experienced person. Ẹni tó ń túmọ̀ Quran yẹn is an experienced person. Wọ́n ní ẹṣin iwájú lèèyàn máa ń wò lówó ògùn ẹṣin àbí wàá máa ń pè náà máa ń wò sáré, right? So, me, I don't know how far you've gone, but from the way you are talking right now, you have nothing. Gbogbo perambulation tó ń ṣe right. Mo ń bọ̀. Ọmọọba. Wọ́n rí fà sí Quran kan, wọ́n ní kí n sọ ibi tó wà nínú. Quran tó fẹ́ refer anybody sí mi báyìí. You cannot refer anybody to any. If you refer us to the Quran here, you will be ashamed of yourself. Èdè kan náà ní gbogbo àtàwọn àánú yàrá ìjọ ń sọ. Àwa tá a jọ ọmọ ìyá lélẹ̀. Ẹ̀sìn orí burúkú kan ò sọ ẹ́ di ọmọ ìyá pẹ̀lú àwọn Arabs. Àwọn oníṣẹ́ wa sọ fún ẹ bọ́lọ̀ ń ṣe jẹ́. Káwọn Arabs tó dé ilẹ̀ wa tóbìnrin bá ń ṣe nǹkan oṣù. Orí ìjókòó tó bá jókòó sí àbí inú yàrá tí tó bá tó wọn àtọkọ ẹ̀ bá jọ ń sùn ní yàrá kan náà ìzá tó bá ti bẹ̀rẹ̀ kan oṣù yẹn wọ́n máa jáde ní yàrá ẹ̀ ni. Àwọn bàbá wa wọ́n mọ ọ̀tún yàtọ̀ sí òsì.
àwọn olórí burúkú kan wá gbé irọ́ fún yín ẹ dẹ̀ wá ń tà á ẹ tún fà mí ta fáwa ẹ̀yin tẹ́ mugọ̀ ẹ wá fẹ́ sọ àwọn náà di òmùgọ̀ bíi tiyín àwọn òmùgọ̀ ń bíbà ẹ̀. Try to listen very well. Don't defend nothing. Korofo ló wà nínú ìwé tó ń gbé káàkiri yẹn àdẹ́sì tó ló ń gbé kiri yẹn wọ́n ń júwe nǹkan wọ́n ń ṣàlàyé nǹkan and you still wanna be arguing. Ṣé wọ́n dá iyẹ̀pẹ̀ sọ́pọ̀lọ́ yìí ni? Ẹ ro ọ̀rọ̀ yìí dáadáa. Ọmọ tó bí ọmọ mélòó ló bí ọmọ mélòó ló bí. Ẹni táwọn ń sọ ni pé ẹni tí ò bá ti ṣe mùsùlùmí Ọlọ́run ti ṣí lọ́nà nìyẹn. Ẹni ẹ má wọrí ẹ má gbọ́. Ẹni tó bá jẹ́ mùsùlùmí Ọlọ́run òun gangan ló mọ̀nà àwọn òpó ni. Ẹ má wọrí ṣe mọ̀ pé wo yẹn yà wá mi báyìí. Now Bello ọmọ mélòó ló bí? Bóyá ń gba fún kọ̀ lọ́wọ́. Now tó o bá bí ọmọ 5 inú àwọn ọmọ 5 tó o bí yẹn ìkan wá ń hùwà jàgídíjàgan wà wá rán kan nú àwọn ọmọ tó o bí kó lọ pa èyí tó hùwà jàgídíjàgan. Simple lele, simple common sense. Can you do that? Okay, you're ẹ ti padà. Bello ọmọ mélòó lẹ bí? Ọmọ mélòó lẹ bí? Mr. Bello ẹ hàn mú ta àgbọ̀ yín o. Ẹ kì í tẹ Mr. Bello kó tẹ̀ máa rí pé Fúlàní náà ń bá sọ̀rọ̀. It doesn't matter. Hello. Ní àwọn béèrè à ń kọ́ ọmọ fọ́mọ lọ́mọ nílẹ̀ Yorùbá. Ẹ wo gbogbo rubbish yẹn ọmọ mélòó lẹ bí kẹgbà kẹ lọ ní kíkan nínú àwọn ọmọ mélòó tẹ bí yẹn kó lọ pa ìkànnì wọn. Can you do that? Wọ́n ń ṣe yẹn. Wọ́n ń ṣe yẹn. À ń ṣe nílẹ̀ Yorùbá. Ṣé yẹn wàá tó yín fún yín láti sọ pé rubbish lẹ̀ sí yìí? Nonsense jẹ́ kí n lọ ju junkyard àbí ní ṣáláńgá ẹni tó wá fẹ́ máa tà á. What is wrong with you? Ẹ lọ jí orí yín náà tó bá yẹ pé wọ́n bá ti yọ nǹkan tó. Hello ọmọọba ẹ nígbà tí lo language ẹ bá ti ń bínú ó ní message tó fẹ́ pass ẹ nígbà tí pass ẹ pẹ̀lú bínú. ẹ jẹ́ ká àgbàlagbà sọ̀rọ̀ ẹ fún àwọn àgbàlagbà láyè kan sọ̀rọ̀ náà ẹ jẹ́ ká sọ̀rọ̀ délẹ̀ náà. Ọmọ ọba ò mọ èjì mi tó fi ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀. ẹ ní sùúrù ẹ jẹ́ ká sọ̀rọ̀ délẹ̀ a máa ń fún àwọn àgbàlagbà ní ọ̀wọ̀ ní ẹ jẹ́ ká sọ̀rọ̀ délẹ̀. Ẹni pé mò ń sọ̀rọ̀ pẹ̀lú ìbínú ọ̀rọ̀ tẹ̀yìn ń sọ jáde pẹ̀lú gbogbo simple way tán gbé nǹkan yẹn and you are not here for the first time. I believe you must have been watching, listening all along. Now you want to take an opportunity to come up and speak. And then what you want to say about just relax, my brother. Relax, my brother. I've been with you more than 9 hours, for. Am I saying anything different? I said you must have been around, listening to everything that we're saying here. In terms of ni pé intajọ ń sọ nínú yàrá yìí ẹ má wá sí láti wá máa takò because àwa tá wà mí báyìí ọ̀jọ̀gbọ́n wà nù wa ọ̀jọ̀gbọ́n. No, mi ò takò tẹ́ ń sọ ṣé mo ti takò ni. Kí lẹ wá ṣe níbí báyìí? Kí lẹ wá ṣe níbí ẹ̀ takò? Àyà Kùránì lẹ kóòtù mo á ní kẹ́ka Kùránì 2 verse 26 ibẹ̀ kẹ́lẹ́ bá gbọ́ eléyìí tó sọ yé bíbí. Ẹ ní sùúrù ẹ wo bí ẹ láìkì ọ̀rọ̀ ẹ wo bí báyìí ẹ láìkì ohun tó ń jẹ́ òdòdó ṣe ń gbọ́ mi. Ẹ̀yin náà lè sọ fún ayé sí pé ẹ ti wá bí so many times àdẹ̀ ń gbà yín láàyè láti wọlé wá. A nífẹ̀ẹ́ yín ni tó ti yé yín sìn. So ẹ wá wo ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wá wà yín sìn nǹkan tẹ́ ẹ wá láti tí kí lẹ wá ṣe níbí kò dẹ eléyìí tó yà wá wípé kò sí nǹkan tí ẹ wá ṣe níbí níwọ̀n gbà tí ẹ báyìí wo ẹ ní sùúrù ẹ ní ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi délé ẹ má kọ̀ tì mí níwọ̀n gbà tí ó ti jẹ́ wípé nǹkan tí àwa ń sọ níbí báyìí ẹ wá láti wá takò pé kò right tẹ́ ń gbọ́ mi àwọn ọ̀jọ̀gbọ́n ń bẹ níbí àwọn tó gbọ́n wọ́n ń bẹ níbí àwọn tó gbọ́n jù lọ àwọn tó ká kéwú tẹ̀yìn fẹ́ máa sọ fáwa ń sìn àwọn tó ká jù lọ wọ́n ń bẹ níbí báyìí ẹ̀yin máa wá bí ẹ wá ẹ̀yin gan ẹ jókòó kẹ sẹ́ǹsì ara yín kò ń ṣe gbogbo àwọn tẹ́ ń wo báyìí kò sẹ́ni tí ò ní iṣẹ́ kò sẹ́ni tí ò ní nǹkan tó ń ṣe. nípa ṣe ọmọ fi ọlá àti ọ̀rọ̀ àti ọmọ fi dín lẹ́nu ẹjọ́ má bínú ms baba ọmọ ọba mo kí gbogbo ilé àbọrúbọ Adékọ̀yà lórúkọ tèmi o ìdílé mùsùlùmí lọ bí mi sí kí n tó convert sí Christian but mùsùlùmí tí mo tọ̀
mi ò rí ìmọ́lẹ̀ nínú ẹ̀. Kristẹni tí mo tún tọ̀ náà, mo bẹ̀rẹ̀ sí ń ka Bible, it's just like telling me stories. Mo tẹ̀lé girl kan on TikTok, when tó tí girl ń bring out some verse, only they hidden the truth, òtítọ́ ọ̀rọ̀ gangan tó wà nínú ìṣẹ̀dẹ̀ báwo fẹ́ pè, the truth about your religion. There's nothing like religion, it's tradition. There's nothing like religion. Òyìnbó ló gbé wá pé religion, oníkálukú ló ní tradition tó ń ṣe. Islam tá à ń sọ pé a practice rí yìí, tí n bá ń bọ ṣọ̀pọ̀nná àbí mò ń bọ èṣù, the more tí àwọn èèyàn bá ṣe gbà á, tí èrò bẹ̀rẹ̀ sí ní pọ̀, there is 100 possibility I can write that this is what and what and what is said, which is not to be so. Ẹ jọ̀ọ́ fún àwa new students tá ẹ̀ṣẹ̀ ń wá sókè, ẹ jọ̀ọ́ máa bá wa break it down. Èmi gan ẹ̀ṣẹ̀ join platform yìí for some days and I'm really happy you people welcome me. Ẹ jọ̀ọ́ máa bá wa break it down kó lè máa yé àwa new students. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ bàbá mi, ṣe rí nǹkan tí àwa ń ṣe mí báyìí ni wípé táwa ní pé ká máa actually à ń yẹ láti ara wa náà ni, but for more knowledge ó ti yín ó níbi tí a máa ń rí pa ẹgbẹ́ píìkì ìwàlẹ̀sìn wá sókè. Okay. Ó ní ibi tí a máa ń rí pa àwọn tó máa fẹ́ mọ̀ nípa ìmọ̀ yìí dáadáa tí wọn ò ní mọ̀ nípa ẹ̀ dáadáa, ó ní ibi tá a máa ń rí pa àwọn sí pé ẹ wá tó bá ti fẹ́ máa di àwọn question kan ẹ lọ síbi ẹ lọ wá ìmọ̀ nípa nǹkan báyìí. So àwa ń try best wa ní fine, to get me, but according to ọ̀rọ̀ tí mi ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó tó di wípé ẹ̀kọ́ tì mí ní ọba kékeré, ó ní wípé àwa tá a wà ní bíbá yìí, àwọn amòye, àwọn ọlọ́gbọ́n, àwọn tí wọ́n nímọ̀, àwọn tán ti ṣe ẹ̀sìn tí ẹ̀yin fẹ́ wá dìbẹ́ǹdì, àwọn tán ti ṣe rí. Èmi example ara mi ni fúnra mi muslim ni mi tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó dẹ̀ ní ọdún tí mo fi ṣe islam, nínú ẹ̀nà bí mi sí, all of a sudden mo ní mi ṣe mọ́, choice mi ni náà, kò yẹ kó dógún náà. Ṣé ẹ̀yin rò yí pé àwa tá wà níbi iṣẹ́ rò pé a daft bí ẹ̀yin ni? Àwọn ò daft náà, a jára wa pé kíní yìí ò kò rí báyìí mọ́, so ẹ need láti wá síbí tí Quran dẹ̀ sọ, ó sọ wípé excuse me Quran sọ ó ní wípé bàbá Fáṣẹ̀hùn ẹ jọ̀ọ́ mo tú àtọmọdé lẹ́nu. Bàbá wa ṣéwù mi, ẹ bá mi tú kíní tí mo fẹ́ kọ yìí wípé iná tàkàbúrú, bóyá ká pè ní tàkàbúrà, iná tàwálúà mí ní ìsálìmọ̀ tẹ̀kì. iná tàwálúà ìtẹríba mí ní ìsálìmọ̀ tẹ̀kì. Tàwádò ìtẹríba ni. Ẹ ṣeun, mí ní ìsálìmọ̀ tẹ̀kì. ń bẹ nínú wa ẹni tá a bá rí ọmọlúàbí lára rẹ̀. Ẹ wo bróda wa tẹ wọlé yìí, ẹ wá ń sọ òyìnbó ságbàlagbà. ẹni wa yìí, bàbá wa yìí bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn, ẹ wá ń fi òyìnbó bá wọn sọ̀rọ̀. Àwa wo díẹ̀ mú yín, àwa wo díẹ̀ mú wọn, àwa rí wípé tọjọ́ orí kọ́ wọ́n jù yín lọ ní gbogbo ọ̀nà. Bí ò bá wá tiẹ̀ wá rí bẹ́ẹ̀, ṣó wá yẹ kẹ́ ẹ fi English rọ́dà kàlámù fún wọn ni? Bí ọmọdé bá kéré, bàbá là ń pè, ṣùgbọ́n tí bàbá bá ju bàbá ẹni lọ, bàbá là ń pè. Ṣé ẹ̀yin fẹ́ mú ìsìláàmù wá síbí? Ṣé irú ìwà tó wà ní ìsìláàmù tẹ́ fẹ́ mú wá rè? Ọmọ Yorùbá dẹ̀ ni yín. Bàbá wọn mọ bá ń bá yín sọ̀rọ̀ bíi blọ́ọ̀dù wọn. Ẹ̀ wá ní wọn mọ èjì yín. Don't talk me like that. Don't ẹ bẹ̀rẹ̀ sí sòyìnbó láì gbọ́ Gẹ̀ẹ́sì. Àti ẹ̀wà wa tá a lọ léèwé yìí, àwa dúpẹ́ tí a bá kàwé akọgbọ́n orí, ṣùgbọ́n tẹ́ ẹ ṣe yẹn ó kù díẹ̀ káàtó. Nínú ìwà tó dára jù, òun ni kíyàn ó ní tẹríba.
lónìí tèmi mọ̀ yín o ìmọ̀ yín rí tẹ́lẹ̀ o ìwà tẹ́ wù yẹn kì í ṣèwọ ọmọ Yorùbá àwa dẹ̀ fẹ́ kẹ́ ẹ jẹ́ Yorùbá àlàáfíà fún yín. ẹ ṣeun púpọ̀ bàbá Ìwàlẹ̀sìn ẹ ṣeun púpọ̀ bàbá Ìwàlẹ̀sìn bá ọ̀rọ̀ lẹ́nu mi lẹ́ẹ̀kan yẹn Bello Kamal mi ò bínú sí yín n tó ń dùn mí òun ni wípé àwọn tó ń ka Quran yẹn ó yẹ kẹ́ mọ̀ pé wọ́n mọ̀ nípa Quran ẹni tó tún túmọ̀ Quran yẹn ó yẹ kẹ́ mọ̀ pé ó mọ̀ nípa Quran ẹ má refer anybody sí another chapter kan nínú Quran kò sí chapter tẹ bá gbé tàbá ní kàkà Quran yẹn sìn you will be ashamed bí ìgbà tí gbogbo ọba ṣe wà nù bí Arab gan wá fàtọ́nù wa jáde ó wá ní wa sórí gbogbo àwọn tẹ wà ń bẹ̀ yẹn màá fún ẹ ní nǹkan báyìí tó bá ti gbà padà lọ sí ibẹ̀ yẹn kó lọ ṣe báyìí fún wọn n tí àwọn Arab ṣe fún yín nìyẹn and that is what you are demonstrating in here èdè kan náà ni gbogbo àtàwọn àmì jọ ń sọ ẹ jẹ́ ká jọ sọra ọdẹ ẹyọ kan ẹ sọ ẹ̀sìn yẹn nù àwa ò gbé ẹ̀sìn wá fún ẹ̀yin ẹ̀sìn kọ́ làwa ń polówó ń bíbáyìí ṣùgbọ́n ẹ̀sìn tẹ̀yìn ń gbà káàkiri yẹn àwa ti rí irọ́ a ti rí ìwà ìkà ìwà apá ènìyàn ìwà abatẹnijẹ́ ìwà aṣọ dúkìá ẹni di ti ara wọn ní tó kúnnú ẹ̀sìn yẹn nìyẹn ṣé tán bá gbé àwòrán Allah jáde fún yín nísìn ṣé mi ì mọ̀ bóyá ẹ ti rí àwòrán Allah rí àwọn tó dẹ̀ gbé àwòrán Allah jáde àwọn ara wọn náà ni ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé àwòrán Allah jáde kí n bá bi wọ́n léèrè ọ̀rọ̀ lórí ẹ̀. no àwọn eléyìí ò ní bílíìfù nínú rẹ̀ that is number first ẹ jẹ́ ká